lájọṣe march àṣẹ november àwọn kan bá wà ṣe àná kò sí láyé ló ní mọ́ ọlọ́run tó dá wá sí ó máa bímọ ó máa ọmọ òun ló mú dá ọba mùsùlùmí olùfẹ́ni olùgbéga olùfúnni láyọ̀ ẹ bá mi yọ lọ́wọ́ àwọn ọlọ́run ọba wọn àtọ́bí iṣẹ́ òun lọ òun ló bá ní ìlọ òun ló bá ní ìkọ̀ arọ ní ìníṣẹ́ abá ní ìmọ̀ àtúnṣájú ẹ̀ ní jẹ́jẹ́ òun ní ìkọ́ni òun ní wọ́n tún jẹ́ èmi ni má ṣe bẹ̀rù kò sẹ́ni tó tó bá a dórúkọ kò sẹ́ni tó lè bá a dórúkọ òun ní ìbẹ̀rẹ̀ òun ní òfin òun ní aláàbò òun ní lónìí òun ní kọ́lá òun ní kọ́jọ́jọ́jọ́ gbogbo àtọ́bí jù wọ́ àtọ́bí jù wọ́ Olódùmarè 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 ó ṣe tó bàbá kọ́kọ́ o mo ní ẹ ṣe. Olúwa ẹ ṣeun o ẹ ṣe. Olúwa ẹ ṣeun o ẹ máa ṣe. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣọ́ wa ní Badagry láti ọdún kìíní 180 years kì í ṣọmọdé ọdún rárá àwọn àgbọn pípọ̀ síbí ọ̀gbọ́n pé ibi kọ́ bá wà ṣọdún láti ẹ̀ kò sí láyé mọ́ ọlọ́run àánú ọ̀ṣẹ́ ọlọ́run ìgbàlà ọlọ́run olùwòsàn olùdáni sí olùpamọ́ ọlọ́run àdúpẹ́ àwọn ọlọ́rẹ̀ ọlọ́run ọ̀ṣẹ́ àdúpẹ́ o. Adúpẹ́ o, lọ́wọ́ ọlọ́run ọba, ó fọmọ rẹ̀ oṣooṣo Jésù Kristi fún wa, ó fi fún wa nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀wà, ó fi bá ẹ̀ṣẹ̀ wa rẹ́ mọ́, ó fi bá ẹ̀ṣẹ̀ wa rẹ́, ọlọ́run àánú ṣe, Olódùmarè o, ọlọ́run ṣe, àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí ìdílé gbogbo tí bẹ́ẹ̀ ni. Adúpẹ́ lọ́wọ́ rẹ̀, ọba tó bá wá fún tìrẹ tẹ̀lé bí tàrà. Adúpẹ́ o, ọlọ́run àánú ṣe o. Kí n tó máa lọ, máa fẹ́ káàjọ dìde káàjọ kọrin Olódùmarè ọba. Orin náà lọ báyìí pé Bíbélà, oh.